kábíyèsí olú Owódé ti ilẹ̀ Ẹ̀gbá tó wà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn, ọba Kọ́láwọlé Sowemimo. Kábíyèsí mà ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí àṣìṣe tí kábíyèsí láwọn ṣe lásìkò tí máyégún ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde Marshal tó ń kọrin fún kábíyèsí lásìkò ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó kábíyèsí. Láìpẹ́ yìí ni ìyàwó ọba Kọ́láwọlé Sowemimo ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Bẹ́ẹ̀ ni kábíyèsí tò ẹgbẹ̀rún kọ̀ọ̀kan náírà pọ̀ bí ìgbà pé èèyàn bá ṣe ní okùn tó tò mọ́ra wọn bí okùn tó sì gbé kọ́ Wasiu Ayinde lọ́rùn. Ọ̀rọ̀ tó ti di ariwo lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń sọ̀rọ̀ pé bí ìgbà pé èèyàn ń fi owó ṣakọ lásìkò tí nǹkan le ni. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé kábíyèsí ti tẹ òfin lójúmọ́lẹ̀ ò nítorí pé òfin ò gba kéèyàn yẹ̀yẹ́ owó náírà kéèyàn ṣe níṣekúṣe bẹ́ẹ̀. Bí fọ́nrán fídíò ayẹyẹ ọjọ́ ìbí kábíyèsí àti Wasiu Ayinde ṣe lu síta, ìlú màdọ́dọ̀ àjọ National Orientation Agency NOA ti ọ̀gbẹ́ni Lanre Isa onílù tó jẹ́ ọ̀gá àgbà ẹ̀ ó mà dé ọ̀dọ̀ wọn o. Níṣe ni àwọn eléyìí fi ìbínú sọ̀rọ̀ síta ìpè nǹkan tí kábíyèsí ṣe ẹ̀wọ̀n ni orí adé fi ń ṣeré o nítorí pé àwọn lè ju kábíyèsí sẹ́wọ̀n. Wọn lófin Nàìjíríà kò gbà kí wọ́n yẹ̀yẹ́ owó náírà bẹ́ẹ̀. Èèyàn ò lè náyàn lówó náírà lójú agbo, èèyàn ò lè tẹ̀ mọ́lẹ̀ tàbí kéèyàn ṣe níṣekúṣe. Wọ́n ní gẹ́gẹ́ bí kábíyèsí àti orí adé pẹ̀lú bàbá gbogbo ìlú kò yẹ ká máa bárù ọba Kọ́láwọlé Sowemimo nírú nǹkan bẹ́ẹ̀ nítorí pé òun ga ló yẹ kó máa wàásù ọmọlúàbí fún àwọn aráàlú. Nígbà tó ń fèsì, ọba Kọ́láwọlé Sowemimo ni òun tọrọ àforíjì. Ó ní lóòótọ́ tá bá wò ó fídíò táwọn èèyàn ti ń ná owó fún àwọn ilé lójú agbo tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ ó pọ̀ káàkiri lórí ẹ̀rọ ayélujára kódà ó lò ju ẹgbẹ̀rún kan lọ, ṣùgbọ́n ní tòun ni wọ́n rí. Ó ní kò bá òun nínú jẹ́ o, kò sì jọ òun lójú nítorí pé orí adé lòun, ó yẹ kí tòun yàtọ̀. Kábíyèsí ní kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ fẹ́ tẹ òfin lójú, ó lóun inú òun ló dùn jù nítorí láti bí ọdún 13 sẹ́yìn òun kò ṣe ayẹyẹ kankan àti pé inú òun dùn lọ́jọ́ tí ìyàwó òun ṣayẹyẹ ọjọ́ ìbí náà. Inú jẹ́ kóun ṣe owó ná fún Wasiu Ayinde lọ́nà tí kò tọ́. Kábíyèsí wa ní láti àsìkò yìí lọ àwọn kò ní jẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ sí òun mọ́.